Good afternoon. Báwo ni? Ẹ káàsán. Bó ni sálàfíà ni? Ṣé ẹ ta pọpọ́ọ̀fù ni? Irọ́ o yíyan ni. Ok, ṣèbí jíjẹ ni. Irọ́ o. Èyí tán wọn fi ń nòdì ni wọ́n bá ti sún tó ó ì nòdì. Ẹ má bínú, ó yá mi fẹ́ ra. Ìdèrè bó o ṣe rí náà ní béèrè ẹnu rẹ ṣe rí. Ń béèrè pé ṣé ń dè ni? Ṣé mo fẹ́ tà ni? Ṣé wọ́n ń jẹ ni? Ok, mo fẹ́ ra ẹyọ kan. Wọ́n fẹ́ rẹ ọ̀kẹ́ ń bọ̀ ṣe sùúrù dákun yìí yí pọpọ́ọ̀fù lọ́wọ́. Ṣebí èèyàn lè jẹ àwọn eléyìí náà tẹ́tí ṣe yìí. Irọ́ o, ọ lè fi kọ́lé. Kọ́ ìmọ̀ búlọ́ọ̀kù fẹ́ǹsì ilé yín dandan rẹ̀. Ó gọ̀ bí ẹ̀kọ́ méjì tẹ̀ ń jẹ̀ kan lọ́nlọrin tí kan ìkejì ò lè sá lọ. Ṣé ok, ó yá. Ẹ ń bọ̀ ọmú láìlọ́nù. Ok. Mo lọ mọ ìwà kó àwọn ọ̀rá ìsìn. You gotta trust man. Ok, ó yá. I'm telling you. Ẹyọ kan pẹ́rẹ́ ni o. Ok, ṣé ẹ máa gba transfer? Ní ìgbà transfer ẹ̀ gbọ́ ẹ jẹ́ 1,000 báwọn. 1,000. Pọpọ́ọ̀fù ẹyọ kan ni 1,000. Irọ́ mẹ́rin títí ń bẹnu láìlọ́nù lọ́kọ́ mú ká o rò pé ìrì náà tójú tì yẹ làpárò tèmi fi ríran. Mẹ́rin kan ní ń bẹ lọ́wọ́ rẹ nu láìlọ́nù tó ti jíù. Ó jẹ́ 1,000. Ológun kú ọmọ kọ́ ìjà lè kí ayé. Iná ni òjà ayé rè ó bẹ́tà. Mo rà mọ́. Ó yàbọ̀. Ẹ bá kọ́ mẹ́rin lẹ̀. Ṣé ti pàfẹ́ sọ̀fọ̀ ayé? Wọ́n máa ń fẹ́ kiri nà. Bọ́ọ̀sẹ̀ wa wò ó àbàkú la ṣe wúrẹ́ ìgbésí àárí bọ́ọ̀sẹ̀ kú nífọ̀nàfọ̀nsù ọkàn kú ni pín.